وأتموا الحج والعمرة لله ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين. الحمد لله الذي جعل الحج عبادة من العبادات الظاهرة، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. إن خير الحديث كتاب الله، وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba wa, ọba Allah. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. wọ́n ò sì dúpẹ́. alhamdulillah, alhamdulillah, alhamdulillah rabbil alamin. ọba tí ó ṣe ìwà bẹ ilé rẹ̀ wò tí wọ́n pè ní hajj, tó ṣe ní ẹ̀sìn fún wa, ó fi sínú ẹ̀sìn fún wa nítorí oore tọ́lọ́run fẹ́ kárí ń bẹ̀, nítorí dáadáa tọ́lọ́run fẹ́ fún wa. Ọlọ́run adúpẹ́ o, gbogbo àwa tá a ti lọ kọ́lọ́run kọ́bọ́sàjá tó ń lọ míì, àwa tí a ti lọ Ọlọ́run kọ́ wọlé àánú ẹ̀ kọ́lọ́run mọ́ ṣe léwu ẹnì kọ̀ọ̀kan wa. gbogbo àwọn tá a múra lọ́wọ́ báyìí Ọlọ́run àbíọ́ àdánwò tí báyàn tí èèyàn ó fi dágbére Mákà tí ò fi ní lọ, Ọlọ́run mọ́jọ́ ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa. àárẹ̀ tí ṣèyàn tí èèyàn ó fi dé Mákà tí ò ní lè ṣiṣẹ́ tẹ́yẹ kọ́ wá sí, Ọlọ́run mọ́ fi kẹ́ni kọ̀ọ̀kan wa. kọ́lọ́run kún fún alálàáfíà tara, Ọlọ́run fún alálàáfíà tẹ̀mí, Ọlọ́run fún alálàáfíà tọkàn, Ọlọ́run wọlé àánú ẹ̀kọ́ wá fún alárìsìkì tá a fi ṣiṣẹ́ náà tó fi rọrùn fún wa, tàbí wá ṣe tán kọ́lọ́ mọ́sá ìgbà lẹ́sìn fún wa. ìkẹ́ Ọlọ́run kó bá Nábì wa Muhammad, kó bá gbogbo àwọn aráalé àtàwọn sàábé àti gbogbo àwọn ẹni rẹ̀. Akorede nínú àṣeyọrí téèyàn máa ní láyé tó bá wọlé ayé, ó náà ní kéèyàn lọ Mákà. ojú kéèyàn kọ́lé lọ, ojú kéèyàn níyàwó lọ, ojú kéèyàn bímọ lọ, ojú kéèyàn jọba lọ, ojú kéèyàn lọ kọ́yìn ní gbogbo téèyàn nílé ayé. bẹ́ẹ̀ bá ní gbogbo nǹkan wọn ní Ọlọ́run kẹ́ àmọ́ kọ̀ lọ Mákà. Ọlọ́run ò kẹ́, Ọlọ́run gẹ̀ ni. ẹni tọ́lọ́ máa ń kẹ́ òun náà lẹni tọ́lọ́ bá aláà máa ń pè wá sí Mákà torí àwọn oore tọ́lọ́ fẹ́ fún tí èèyàn lè rí nílùú mi àfi Mákà dá. àbí níbo ni àràfá wa, ìlú ìlà àràfá wa, tọ́lọ́ bá aláà yọjú sí gbogbo àwọn tí wọ́n ń bẹ láràfá pé ẹ̀yin màláíkà ushidukum anni qad ghafartu lahum. èyí fẹ́ màláíkà jẹ́rìí, fi ń jẹ́rìí ọba tí yóò sẹ́ni tí ó mú tí ọba ń pè àdéhùn rẹ̀. àwọn tí wọ́n ń sọ kó lè bá a tún pé orin ilẹ̀ lọ́kàn wa, nígbà màláíkà mú fi yín jẹ́rìí sójú yín, gbogbo àwọn tó wà ń bí yín fèrè jàn. Ọlọ́run sàfẹ́ni kọ̀ọ̀kan wá sínú àwọn tọ́lọ́run fèrè jìn jọ náà. tọ́lọ́run bá ti fèrè jìn yàn kí ló tó kù mọ́jà wọn, gbogbo ẹ̀ ti tán. ayé ọ̀dà, ọ̀run ọ̀dà. ẹ̀yin bàbá wa, ẹ̀yin ìyá wa, ètí wọ́n ní káfí bá ní sọ̀rọ̀ òun náà ní àwọn dhunubul hajj aw 'idhamu dhunubi al-hajj التي يقع فيها الحج من الشركيات والهلول في الحج أو بعد. àwọn iṣẹ́ ìbọ̀rìṣà tó jẹ́ iṣẹ́ ìbọ̀ tó jẹ́ pé kò kí jẹ́ èèyàn ní ládàá hajj, yóò di èèyàn òṣìṣẹ́ àmọ́ èèyàn ò ní gba ládàá. ẹ̀mí gbà tẹ́ bá ń pọnmi sínú apẹ̀rẹ̀ níjẹ́ òní ọ̀wà kún jẹ́ wọn òṣìṣẹ́ tí ó kù. ọlọ́mọdé àgbà wọn pọnmi sínú apẹ̀rẹ̀ o. tẹ́ bá ń gbọ́ ọlọ́mọdé alọ́ Mákà lásán, ọlọ́mọdé àwa wòran wọn. àwọn tí wọ́n lọ Mákà lásán tí wọ́n wá wòran òun náà làwọn ẹlẹ́bọ. ilẹ̀ Yorùbá tá a wà yìí, ilẹ̀ Yorùbá yìí tá a bára wà yìí, ilẹ̀ Yorùbá ìlú tó dáa ni o, àmọ́ òkùnkùn pọ̀ ń bẹ díẹ̀. nínú àwọn òkùnkùn tó wà ń bẹ òun náà ni kéèyàn máa ṣẹbọ kó sì mọ̀ pé òun ṣẹbọ. ẹlòmíì yóò máa ṣẹbọ yóò mọ̀ pé òun ṣe
ẹlòmíràn máa ṣe kò ní mọ̀ pé òun ṣe kíní òun ṣe bọ̀. àwa ní àwọn ẹbọ kéékèèké aláwọn ẹbọ ńláńlá ṣe rí méjèèjì pé ọlọ́run níjà bá wọn débẹ̀ o ọlá agbára ọlọ́run ọba wa. ọlọ́run ọba Allah ó ṣe hajj ní ẹ̀sìn àmọ́ kọ́kọ́ fi nǹkan kan síwájú hajj nígbà wọn ní anabi ní boni al-islam ala khams wọn ní wọn mọ islam lórí òkú márùn ṣé hajj wọn kọ́kọ́ dáa kọjá mọ́ téèyàn bá tán rẹ̀ lókun shahadatu an la ilaha illallah alakọkọ ni wa anna muhammadu rasulullah sallallahu alaihi wasallam kéèyàn jẹ́rìí dénúdénú wípé kò sẹ́ni tá a lè sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn lẹ́yìn Ọlọ́run èyí sì ní sin nǹkan mi lẹ́yìn rẹ̀ àwọn tí wọ́n sì sin nǹkan mi èyí ní bá wọn sọ̀rọ̀ ayò ní tí wọ́n sì ń sìn yẹn èmi ó kórìíra rẹ̀ yín bínú sí dénúdénú ní tí wọ́n ń pè pé èèyàn nígbàgbọ́ nínú la ilaha illallah ní tawhid. àwọn bàbá wa nílẹ̀ Yorùbá wọn ní awwaluha tawhidu wa salah wọ́n ní àkọ́kọ́ ẹ̀sìn tọ́lọ̀ ní àwa ṣe láyé òun náà ní tawhid, oneness of Allah, believe in oneness of Allah subhanahu wa ta'ala. ìgbàgbọ́ kan lọ́lọ́run ọba òun nìkan náà ló sì lẹ́tọ̀ọ́ sí kásì summa siyamu ba'da zaka wa hajj lẹ́yìn náà lọ́sẹ̀ wá kan irun lẹ́yìn náà lọ́kan àwẹ̀ lọ́kan zaka wá kan hajj. ẹ rí i pé hajj kọ́kọ́ kàn èyí tó kọ́kọ́ kàn òun náà ní tawhid ìgbàgbọ́. Ànábì sọ fún àwọn Mu'adh bin Jabal sallallahu alayhi wa sallam nígbà tí ń lọ sí Yaman, Ànábì ní faltakun awwala ma tad'uhum ilayhi shahadatu an la ilaha illallah. bó o ṣe ń lọ yìí ọ̀rọ̀ la ilaha illallah ni ọkọ̀kọ́ bá wọn sọ o. wa in ata'u laka bidhalik tí wọ́n bá ti wá gbọ́ yẹn yé tí wọ́n ti wá gbàgbọ́ tẹ́bi wọ́n ti mọ́ kúrò níbi ìbọ̀rìṣà tí wọ́n ní nǹkan kan tí wọ́n gbàgbọ́ mọ́ yàtọ̀ sí Ọlọ́hun, wọ́n ní nǹkan kan tí wọ́n so mọ́ lé mọ́, wọ́n so nǹkan mọ́ di mọ́, wọ́n so nǹkan mọ́ mọ́tò mọ́, wọ́n ò gbà pé kí nǹkan bẹ tí yé kádàrá, wọ́n ò gbà pé nǹkan bẹ tó lè dá tó lè pa wọ́n, kò sẹ́nìkan tó lè ní káwọn ọmọ bẹ́ẹ̀ lẹ́yìn Ọlọ́hun. tó bá ti gbàgbọ́ Ọlọ́hun nìkan ni ọba tí ń darí gbogbo nǹkan, òun lọ́ba tó yẹ ká máa sìn. lẹ́yìn ìgbà náà kọ́ ṣe wàá sọ fún wọn pé anna Allah iftarada alayhim khamsa salawat, Ọlọ́hun ṣe wàá pa wọ́n láṣẹ ká máa kírun gbà náà. àmọ́ tí wọn bá ti gbà yẹn gbọ́ mọ́ nìkan kírun o àbí ẹni Allahu akbar, Allahu tó ń tọ́jú lẹ́nu yẹ kọ̀ wá gbàgbọ́ kíni àǹfààní ẹ̀rọ tó wá ń kí. A'udhu billahi minash shaitani rajim. Ọlọ́run ní walillahi ala nnasi hijjul bayt, ó ní wa atimmul hajja wal umrata lillah. Ọlọ́run ọba ní ẹ̀yin mùsùlùmí ẹ̀rí pé ẹ ṣe hajj àti umura ẹ ṣe dáadáa fún Ọlọ́run Allah, kọ̀ wá gbọ́ Ọlọ́run yẹn gbọ́. èèyàn ń fẹ́rí kanlẹ̀ fẹ́ni tí ó gbàgbọ́, èyí ti tàwáfù fẹ́ni tí ó gbàgbọ́, èyí ti sàfà àti márùwà fẹ́ni tí ó gbàgbọ́, ó dúró lára àfà yín retí àforíjì ẹni tí ó gbàgbọ́. kò lọ bẹ́ẹ̀ kò lọ bẹ́ẹ̀. Ọlọ́run ní gbà, Ọlọ́run ní gbà. kéèyàn tó wọ inú Islam ẹ̀yẹ́ kọ́kọ́ gbàgbọ́ nínú Ọlọ́run tó fẹ́ máa sìn níbẹ̀. òpó ẹ̀sìn Islam márùn-ún èyí tó tóbi jù níbẹ̀ òun náà la fẹ́ sọ̀rọ̀ lé lérí, òun náà ní tawhid. òun náà ò ní jẹ́ ká lọ Mọ́kà lásán, náà ò ní jẹ́ ká fi ṣe ṣòfò, náà ò ní jẹ́ ká ṣe wàhálà ṣòfò, náà ò ní jẹ́ ká fowó ṣòfò. báwọn kan tí mo ra hajj tí ń lọ yẹn owó tí wọ́n kó kalẹ̀ yẹn mílíọ̀nù tí wọ́n kó kalẹ̀ yẹn kò sí ọ̀tọ̀ láàrin wọn àtẹni tó sáná sí náírà àti dọ́làsì nínú yàrá abilẹ̀nkulẹ̀ tó jóná, kò sí ọ̀tọ̀ láàrin yẹn ni àtẹlẹmí tí ń lọ Mọ́kà ó kàn fowó ṣòfò. owó lánlá tulu yẹn owó yẹn pọ̀ kéèyàn wá kówó yẹn kalẹ̀ kí wọ́n padà kọ́ wá darí hajj kan wá ní kọ́dà kò sórúkọ rẹ̀ nínú àwọn tọ́lọ̀ ń gba hajj wọn. wọ́n ní kí ló ṣe, wọ́n ní ó gbàgbọ́ nínú gbẹ́rẹ́, wọ́n ní sin gbẹ́rẹ́, ó sì gbà pé tóun bá tún délé òun tó máa sin lọ. ẹ dákun ọ̀sán gbẹ́rẹ́ méje wọ́n ní torí ẹ̀ ní wọ́n ti gba hajj rẹ̀ torí ó gbàgbọ́ pé gbẹ́rẹ́ yẹn ní sọ̀hún wala yauduhu ibtuhuma wa huwa al-aliyyul azim. Ọlọ́run ní sámà àtìlẹ̀, Ọlọ́run lòun lòun sọ gbogbo ẹ̀ àti tó wà nínú ẹ̀, ìwọ náà wà nínú orí ilẹ̀ ni. ìdí fi jẹ́ pé àní ìmáàmù ọ̀kan nínú àwọn ìmáàmù ẹlẹ́bọ títí tí wọ́n káwọn yẹ̀rọ Mọ́kà nílẹ̀ Yorùbá ń bí, wọ́n lọ Mọ́kà ó sì di ẹbu lọ́wọ́.
ó wá dé Maka ó wá pé chairman local government àdúgbò wọn ó ní sọmọ pé níbi lẹ́yìn bá sáré wọlé kò sí nǹkan kan téèyàn ó bù sára níbí o oye àmọ́ òun ti mú lọ ó wà ń sin gbẹrẹ fún chairman local government ní Maka ìmáàmù ti ń di ẹbọ lọ́wọ́ sónírun dípò tí ó ní hajj Islam ti wá ń lè Yorùbá bá wa ti ṣe ṣẹ́dá àwọn òyìnbó lamẹ́ríkà àwọn Europeans àwọn France gbogbo àwọn yẹn Islam táwọn ń gbà pure Islam ni la ilaha illallah wọn ní wọn bá ti gba Islam kò ní iye gẹ tí wọn fi tẹ́lẹ̀ gbà sọ àwọn aláàmọ̀ sọ pé Islam ní ká mọ̀ sọ̀rọ̀ ìdílé orò náà lò sí mọ́ ló fi ń jẹ́ Muslim níjọba tó padà sínú orò òkì ṣe Muslim mọ́nà àánú ọmọ sèyàn báyìí sọlọ mákàtà kọ rẹpẹtẹ Nàìjíríà yẹn ó lè jẹ́ bí 20% péré òun náà ni wọ́n accept àjì wọn látara ń ta fẹ́ sọ yìí mo bá wa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba àlá àwọn ojú tí ń wò yìí mo rí pé àwọn tẹ́ gbẹ́sìn yẹn lọ́pọ̀ jù àmọ́ kò sí bá a ṣe ní rí ẹni tí ó ti gbọ́ yìí torí pé ńgbà lè mọ́mọ́ àdúgbò rẹ̀ gbọ́ yìí bó lòun ṣe fẹ́ gbọ́ yìí lábẹ́ ńgbà tí ó di àfáàgbà tí ń ju àdó sí àfáàgbà lápò wọ́n sì lẹ́ni tó bá ń fi àdó sápò ní irun kọ̀ láàwẹ̀ bó ni ó ṣe wá lọ Mọ́kà ẹni tó gba àdógbó àbí ọmọdé ń pè ládùn ni èyí ni àwọn oníṣẹ́ ṣètọ́n ni ní àwọn oníṣẹ́ kí ni mo pè jẹ́ mọ́ ṣètọ́n ẹ wo lẹ́fù tí ọ̀rẹ́ sí wọn dé ilẹ̀ Yorùbá yìí pé kálíbà àwọn ìyẹn àtẹnitẹ́ jù sí lápò àtẹnitẹ́ oníwọ́n jù sóhun lápò gbogbo wọn náà kò sí tó bìlì fún Ọlọ́run nǹkan kan ò lè ṣe ọ́ àbí tọ́lọ́mùbá kan náà gbọ́dọ̀ sọ wọn tó pé àdó lójó rẹ̀ ọ́ ìwọ náà tó wọn náà fún àdó sèyàn láàánú ṣe ẹ̀dá kun tí ìbá fẹ́ sèyàn láàánú ṣe àdó wọn fún yàrá kùrìsì ẹ̀rù lẹ́fù Islam wọn lẹ̀ Yorùbá táwọn yẹn tó wá fúyẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàgbàgbà táwọn ti dàgbà sínú ìmáàmù lẹ̀ Yorùbá yìí ẹ lọ lé wọn ọ̀pọ̀lọpọ̀ wọn kò sí àtọ̀ láàrin ilé babaláwo àti ilé wọn ẹ délé báyẹn máa béèrè pé lọ́kànjọ́ ni lọ́nà lókan tá a wọlé tó ìmáàmù yẹn àwọn béèrè pé sí babaláwo ni bàbá yìí ni àbí ìmáàmù torí pé àgbọ́yé ò sí ọ̀rọ̀ sì mú tètè máa yí ẹ̀yin tó wá kàwé wáyé tábà tó sọ fún yín pé 1+1 ẹni 2 tábà dé 2+2 ẹni 4 ta ló dáyé Allah ta ló dá wa Allah tí nǹkan kan wá ń ṣe wá ta ló yẹ ká képe kò yí oníkéwò yóò ní Allah kọ ẹbí agbani ayé lábẹ́ ayé la máa bẹ̀ ọ̀rọ̀ yín ti rọ́ọ̀gì àbí ọ̀rọ̀ǹgì àbí kò yé ní kéwù anita bá níṣòro ta lẹ́yọ̀ ká pè tí ń darí ọ̀rọ̀ wa àwọn yìí tẹ̀ kàwé ṣe ní Allah àbí ẹ bá dédé ọ̀pọ̀lọpọ̀ oníkéwù yóò ní yàrá ọkọ̀ ya ìlú ya maska ya ìlú ya kashfa ya ìlú ya kọ́ ikọ̀ ya ìlú rmqk tọ́ àwọn yẹn náà wọ́n dìfọ́lọ́pù láti inú tasawufu sufi ni torí ya dámadáma ya ìlú wà ní sufi tẹ́lẹ̀ ya fatawata ya ìlú wà ń bẹ tẹ́lẹ̀ kátó wá pé àwọn ya kọ́ ikọ̀ ya ìlú náà àwọn náà nàró wọ́n dìde wọ́n dìfọ́lọ́pù sufi ni rmqk ti wá ti pẹ́ nídìí bẹ́ẹ̀ mo bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba àwọn tẹ̀ ń bá lọ àwọn àlùfáà wa pure sunnah pure tawhid pure faith wọn náà làwọn tẹ ìtọ́lọ̀ ní kẹ́ jáde lọ́wọ́ ẹlòmínú lọ Mọ́kà àfáà náà ló gbóhùn bá lọ orúkọ àlìjẹ̀nú làfọ́ fi lé lẹ́nu kò rí mà òun bá máa ń pe àlìjẹ̀nú wọ́n bá ń pa àlìjẹ̀nú Ọlọ́run bá pé ó tún wá Mọ́kà ó tún pe èṣù èmi lọ́yẹ kó pe nígbà tí ó bá àwọn èèyàn gidi rìn Ọlọ́run ní jẹ́ ṣìnà o Ọlọ́run ní jẹ́ ṣìrìn o Ọlọ́run ní jẹ́ sọnù ẹ ní sọnù nínú ẹ̀mí ẹ ní sọnù nínú ara ọlágbára Ọlọ́run ọba wa ẹ rí àṣírìkù tí a wí wọ́n ní kọ̀láyàn lóògùn púpọ̀ wọ́n lọ́wọ́ náà ní kéèyàn gbà pé ẹnìkan ó lè ṣiṣẹ́ tọ́lọ́run máa ń ṣe àwọn tá a bá gbàgbọ́ láti sí ká tètè yọ ọkọ̀ lọ́kàn wa ká tó bẹ̀rẹ̀ ṣe hajj filikálíkì má gbà pé nìkan ló dá nǹkan kan nínú ayé àtiwọ́ náà lẹ́yìn Allah lẹ́yìn náà fi risk má gbà pé nìkan kan bẹ tí ń provide fún wa gbogbo ń ta ní Ọlọ́run ló fún wa lẹ́yìn Allah
wọ́n gbàgbọ́ pé al-imata ẹnìkan lè pa ọ́ àbó lè pọ́ mẹ́ lẹ́yìn Allah. wọ́n gbàgbọ́ ẹnìkan lè jí òkú lẹ́yìn Ọlọ́run. wọ́n wá gbà pé ẹnìkan bẹ tí ọ̀rọ̀ rẹ̀ ń bẹ lọ́wọ́ ẹ̀ tí ó ń darí ẹ̀ tọ́rọ̀ rẹ̀ fi wá rí bó ṣe rí ẹ̀ lẹ́yìn kádàrá tọ́lọ́run ṣe kíní tọ́lọ́run Allah ti kọ̀ bọ́lọ́run ṣe fẹ́ náà lórí òun bó ṣe fẹ́ tàwọn míì náà lórí yẹn wa khalaqa kulla shay'in faqaddarahu taqdira. Ọlọ́run ni mo dá gbogbo yín nígbà mo wá dá yín tán mo wá ṣètò kádàrá tí kálukú lò tí nǹkan kan bá ti wá ń ṣẹlẹ̀ nínú ayé ẹ̀ ìtọ́wànú kádàrá rẹ̀ nìyẹn. gbà pé ètò ayé ọwọ́ Ọlọ́run ló ṣe kíní lọ́wọ́ ìjọ ń pè ní tàwíìdì nìyẹn. opposite rẹ̀ ni wọ́n ń pè lẹ́bọ̀. ẹni bá ti sọ pé Ọlọ́run kọ́ dá nǹkan báyìí àbẹ́nìkan tí sọ Ọlọ́run ló dá nǹkan báyìí Ọlọ́run kọ́ pa àwọn èèyàn ló pa Ọlọ́run dẹ̀ lóhùn máa ń pa ẹ̀ ó ti gbé iṣẹ́ Ọlọ́run ọba fún ẹnìyẹn arísìkì ọba rẹ̀ nínú owó nínú ọlá ọgbà kékeré kan òun ló provide ọlọ́sọ̀ọ́dọ̀ olówó yẹn yàtọ̀ sí Razak tọ́lọ́lọ́run lóhùn ní Razak ó ní gbogbo tó bá ní nǹkan láàrin Ọlọ́run lè mú fún Ọlọ́run rẹ̀ wá fẹ́ gbọ́ kéèyàn tó gbàgbọ́ pé ẹnìkan kan ló fún òun àbí kíní kan lòun jẹ àbí kíní kan lòun ṣe àbí kíní kan ni wọ́n ṣe fún òun. lẹ́yìn náà ó gbọ́dọ̀ máa sin Ọlọ́run ọba Allah lóun nìkan tawhidul uluhiyya nìyẹn. gbogbo tọ́lọ́run ní ká fi sìn òun bí ká fẹ́rí kanlẹ̀ ni o má fẹ́rí kanlẹ̀ fún ẹlòmíì má sì gbà pé a lè fẹ́rí kanlẹ̀ fẹ́lòmíì ẹlòmíì ní òun fẹ́rí kanlẹ̀ bọ̀tà àwọn tó ń fẹ́rí kanlẹ̀ yẹn ẹ̀sìn náà làwọn náà ń sìn ẹni yẹn náà kì í ṣe muslim wàmọ́ yẹ kúrú bi tọ́gùtì wa yu'min billah ọ gbà pé ẹbọ ọ̀dà àwọn tó ń ṣe ẹbọ wọn ò sí lójú ọ̀nà ẹni bẹ́ẹ̀ gbà pé christianity ẹ̀sìn làwọn náà kò ní ìdíkọ́ lọ Mọ́kà ẹni wọ́n ní àwa ń lọ Mọ́kà àwọn náà ń lọ Jerusalem ipò Ọlọ́run lọ́mọ ẹni tí ń sìn kò ní ìdíkọ́ lọ Mọ́kà tọ́lọ́ Ọlọ́run inna dina inda Allahi islam Ọlọ́run ní islam lẹ̀sìn ìwọ nírọ́ gbogbo ẹ̀sìn lẹ̀sìn bọ́ọ̀ bá ti disbelief sí Quran you are not a Muslim. ẹ̀yàn ní kèfèrí èsì kínní kèfèrí èsì lọ Maka mùsùlùmí ni máa ń lọ Maka ó disbelief sí sunna Nabi sallallahu alaihi wasallam ipò ọgbà Quran àbúrò ọgbà dísì òní ìdíkọ̀ lọ Maka nítorí pé nígbà wọn ní shahadatu an la ilaha illallah kí ni wọ́n fi lé wa anna Muhammadu rasulullah ìwọ́ wáyọ̀ yẹn kú ọ̀wá rò pé òkú alákọ̀ọ́kọ́ yẹn ó sì máa exist no ó ti dàrú. ìwọ́n tó wò kì í kírun oyé àbọ̀gbà pé òun kò kì í sọ̀rọ̀ yàn àbọ̀gbà pé tá a bá ti fẹ́rí kalẹ̀ fún Ọlọ́run wa tó lè fẹ́rí kalẹ̀ fún yàn tá a bá rùkú fún Ọlọ́run wa tó lè rùkú fún yàn tẹ̀gbẹ́lẹ̀ Yorùbá wọn rùkú fún yàn ní wọn làwọn ń kí ẹ̀yọ́ dẹ̀ ní àṣà ni nílùú mi náà káwọn náà fẹ́rí kalẹ̀ làṣà tiwọn síyẹn náà lọ yóò ní sùjúdù lọ àmọ́ rùkú lọ Ọlọ́run dẹ̀ ní yā alladhīna āmanū irka'ū wasjudū wa'budū rabbakum Ọlọ́run bá ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ rùkú fún mi kẹ́ẹ̀dẹ̀ fẹ́rí kalẹ̀ fún mi kẹ́ẹ̀ fi sìn mí ẹ̀sìn méjèèjì ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa nínú àwọn ìkan tá a gbọ́dọ̀ gbàgbọ́ kó tó di pé a máa lọ Mákà òun náà ni pé ká gbà pé kò sẹ́nìkan tá a lè pè tá a bá níṣòro lẹ́yìn Ọlọ́run má pè Jésù má pè Ṣéhù má pè àjànú má pè Èṣù má pọ̀fọ̀ má sì pè àwọn bàbá rẹ̀ àtìyá ẹ̀ má pè ayé má pàjẹ́ tá a bá níṣòro tá a máa ń pè jẹ́ mọ́ Allah ẹni bá ti ń pè nǹkan míì kò ní ìdíkọ́ lọ Mọ́kà ọ̀pọ̀ ìjà níyà ń sìn wọ́n kàn ń lọ lè ṣeré Mọ́kà ni àwọn oníṣòfin tí wọ́n mọ ní Yasir Ibrahim kọ́ wà ní Koran Ya Allahu lọ́wọ́ bẹ́ẹ̀ Ya Allahu lọ́wọ́ bẹ́ẹ̀ òun ló sì kọ̀rẹ́tì àbí Yasir Ibrahim ló dá wa ẹni tí ń pe Jésù àti ẹni tí ń pe Yasir Ibrahim kí ni yàtọ̀ láàrin àwọn méjèèjì a kì í pẹ̀dá ọlọ́ọ̀la máa ń pè àwọn lè ní à ń pè lẹ́bọ̀ al-isti'ana kéèyàn máa wá ìrànlọ́wọ́ bọ́yá ìyẹn wọ́wọ́ kéèyàn wá nìkan tí èyàn gbà pé ọ̀ràn òun lọ́wọ́ tó wọn fi rówó gẹ́gẹ́ bí àwọn tó máa ń sóògùn owó ẹni máa ń sóògùn owó láàrin wá ń sìn ọ̀yẹ́kọ́ lọ Mọ́kà nítorí pé kò gbà pé Ọlọ́run ọba Allah ní máa ń ṣe kíni oní máa ń pèsè Ọlọ́run ọba ní fabtagu inda Allahi rizqa Ọlọ́run ọba ní ẹ wá rísìkì wá sọ́dọ̀ èmi Ọlọ́run sì bù fún yín wasalullaha bi fadli Ọlọ́run ẹ béèrè ọlá lọ́wọ́ mi kí n dá yín lọ́lá
ẹni bá ń ṣe gbé awo kí ló wà lọ́bi awo yẹ jama kí ló wà lọ́bẹ̀ ọ wá ìkúnlọ́wọ́ sta'ana ìkúnlọ́wọ́ lọ́wọ́ lọ́bẹ̀ ẹni bá sì ti wá kúnlọ́wọ́ lọ ní òkùnkùn ó ti dẹ̀lẹ́ bọ̀ torí ibi tó lọ yẹn ibẹ̀ kọ́ lọ ní kọ́ lọ ọlọ́run ní iyyaka na'budu wa iyyaka nasta'in ẹ̀rí ọlọ́run ní ẹ máa sọ pé èmi nìkan lẹ́ẹ̀ máa sìn èmi nìkan lẹ́ẹ̀ ti máa wá ìrànlọ́wọ́ wá sí ọ̀dọ̀ rẹ̀ ibi tó ń wá lọ ní kí lọ́wọ́ lọ jẹ̀mọ́ ọ wá ìrànlọ́wọ́ lérí ayé lérí ipò gbogbo àwọn nǹkan yìí kò lè jẹ́ kéèyàn jẹ́ muslim tó o bá ti jẹ́ muslim ò lè ní hajj tó ọlọ́run ò pè àwọn kèfèrí kan wá sí hajj àwọn ọlọ́run pè àwọn mùsùlùmí ní àwọn òpó islam ní hajj kò sí nínú àwọn òpó kèfèrí ẹ̀yin bàbá wa ẹ̀yin ya wa al-istighatha gbàmí kọjọpọlọ nìkan lè yọ máa pè téèyàn bá ti ń pè nǹkan míì ipe nǹkan wáyé tóun bá ti pè é wọ́n dáhùn lóhùn nígbà sọ̀rọ̀ onítọ̀hún ó ti ń ṣẹbọ sí ọlọ́run ọba wa. wọ́n ní alhajju sha'aru tawhidi wọ́n ní ẹ̀rí hajj tá a lọ yìí gan wọ́n ní òun gangan tó gbé dání tawhidi gan ló gbé dání kullu ma fil hajj tawhidi gbogbo tó wà nínú hajj pátá tawhidi gbogbo ẹ̀ ó bẹ̀rẹ̀ lórí pé agbé ihram àwọn ọkùnrin àwọn olú aṣọ white méjì àbí àárò kan àdà kan bora àwọn tó jẹ́ àwọn obìnrin èwo làwọn dàgbòrá ti wọn àwọn ọ̀lásọ obìnrin ọ̀lásọ mọ́ra léèsì white o mọ́ṣọ́ra gíní o ọwọ́ gbogbo aṣọ rẹ̀ ọwọ́ gbé jàlùbáàbù tó ṣe kíni tó tóbi tí ó kanlẹ̀ àmọ́ àwọn ọkùnrin àwọn òrò kan àdà kan bora aṣọ white méjì tábà ti láníyàn tán oye labbaika hajja mutamati'a ila al-umra àwọn afáàtì sàlàyé gbogbo yẹn fún wa tábà ti bẹ̀rẹ̀ pé a fẹ́ bẹ̀rẹ̀ sí hajj báyìí kí ní àkọ́kọ́ mú bẹnu labbaika allahumma labbaik labbaika la sharika laka labbaik innal hamda wan ni'mata laka wal mulk la sharika lak kí ni túmọ̀ ẹ̀yin bàbá wa kí ni túmọ̀ torí labbaik allahumma labbaik ay ijabatan ba'da ijaba labbaik ni pé mo dá Ọlọ́hun o kódà ìyàwó máa ń lo èdè yẹn fún ọkọ ẹ̀ Umu Zainab labbaik mo dá Ọlọ́hun ọmọ kí wọ́n máa ń lò fáfá ẹ̀ tọ́mọ ní dalọ́wọ́ mẹ́ Ibrahim Talib labbaik èdè ni àmọ́ ìdẹ́yìn wúyẹ dẹ́nì kankan lóhùn lẹ́yìn Allah labbaik allahumma labbaik allahumma ní pé yá Allah allahumma ìwọ Ọlọ́run ọba mo jẹ́ pé rẹ̀ labbaik la sharika laka labbaik mo jẹ́ pé ìwọ Ọlọ́run Ọlọ́run wọ́n sàgbà pé wá o labbaik allahumma labbaik mo jẹ́ pé ìwọ Ọlọ́run torí pé ìpè yìí Ọlọ́run ọba aláàlọ́ ní ká Nábì Ibrahim ó pè wá nígbà àwọn kọ́ kábà tán wọ́n ti Ismail Ọlọ́run bá ní wa adhin fi nnasi bil hajja Ọlọ́run bá ní ìrẹ́ Ibrahim adhin ainadi ó yà pé gbogbo àwọn ẹ̀dá Ọlọ́run tí wọ́n wọ̀ Mákà níjọ́ náà ló pè níbo làwọn ń gbà wọn a wà níbi tẹ́lẹ̀ kankan mọ̀ lẹ́yìn Ọlọ́run wa adhin fi nnasi bil hajja ó yà pé àwọn èèyàn pé ká má bọ̀ wá sí hajj ya'tuka rijala wọ́n rí pé wọ́n máa wá lẹ́ni tí ń fẹsẹ̀ rìn wa ala kulli damirin wọ́n máa wá lẹ́ni tó gun nǹkan ìtí wọ́n wá gùn yẹn Ọlọ́run wá mẹ́sàn rẹ̀ síbẹ̀ gbogbo nǹkan tí èèyàn máa ń gùn pátá ni wọ́n gùn wọ hajj ẹni tó gun ràkúnmí ẹni tó gun mọ́tò ẹni tó gun kẹ̀kẹ́ ẹni tó gun ship gbogbo nǹkan damirin Ọlọ́run bá ní ya'tuka rijala àwọn èèyàn máa wá tí wọ́n máa fẹsẹ̀ rìn bọ̀ wa ala kulli damirin wọ́n máa wá tí wọ́n máa gùn kan gùn yatina min kulli fajjin amiqa wọ́n máa wá láti àwọn ọ̀nà tó jìn gan. Australia jọba àwọn èèyàn ń bọ̀ wá sí hajj àwọn ń bọ̀ láti India àwọn láti Pakistan Afghanistan àwọn ń bọ̀ láti Ghana àwọn ń bọ̀ láti Burkina Faso àwọn èèyàn ń bọ̀ láti Burkina Faso àwọn ń bọ̀ láti Benin Republic láti Nigeria nínú Nigeria gan nínú kókó yín lọ́hùn ó rí Fúlàní yóò dìde ó ti tó jọ láti bí ọdún mẹ́ta ogun rẹ̀ ti pé ó rí bàbá Fúlàní ó ra wọn bòròró ọlọ́ọ̀bá ni wọ́n máa jáde wọ́n máa tú jáde láti bí àwọn ọ̀nà
irú àyà yìí ó jẹ́ àyà tó jẹ́ àmọ̀ pé Quran ọ̀rọ̀ Ọlọ́run ọba ni òdodo ní kiri yàrá òdodo làlù Quran wọ́n tú àbí wọ́n tó wá lóòótọ́ bí ọba dé Maka ọkàn dó lérí ilé kọ́ ọmọ obìnrin àwọn yẹn tó ń tú wá Ọlọ́run ni wọ́n máa wá Suratul Hajj àyà 27 lọ́wọ́ labbaik Allahumma labbaik ẹ̀yin bàbá wa ẹ̀yin yá wa níta ń sọ òun náà ni pé ajẹ́pẹ̀ wọ Ọlọ́run Ànábì Ibrahim ti pè wá Ọlọ́run ti káwọ́ dáhùn abẹ́lẹ́ nínú àánú rẹ̀ ní kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́sí àjẹ́ dáhùn jálẹ̀ o innal hamda gbogbo ọpẹ́ wọ̀n ní mata àti gbogbo ìdẹ̀ra láka ìwọ nìkan ló ní ìwọ là ń dúpẹ́ fún ẹni tó dúpẹ́ fọlọ́ nìkan tàwọn èdè kọ́ yẹn jẹun tí a gbọ́dọ̀ mísìlẹ̀ wá ní àwọn wo ló dá lọ́lá ó lè ka àwọn èèyàn mẹ́rin márùn-ún pé pásítọ̀ lágbájá Ọlọ́run ó jẹ èèyàn òun dúpẹ́ fún àwọn ìyá àwọn kan wọ́n tún pọ̀n òun àwọn bàbá kan ọmọ òun lọ́bì kan kò sẹ́nìkan tí máa ń tọ́jú bọlé tí máa ń ṣáájò káàkiri tọ́lọ́run aláàbáṣe lóore àwọn ènìyàn náà ni wọ́n máa fún lọ́pẹ́ ó dẹ̀ bá ń dúpẹ́ fún wọn. ìwọ wá ń sọ pé innal hamda gbogbo ọpẹ́ wan ni'mata àti gbogbo ìdẹ̀ra tó ṣe fún mi lákà ìwọ lọ́lọ́pẹ́ ìwọ ló ní ìdẹ̀ra náà ìwọ ló ní ìwọ ní sì dúpẹ́ fún èmi ò sì fi tì síbì kankan èyí sì ní dúpẹ́ fún ní kankan lẹ́yìn wọ́ lọ ṣé ìwọ mùsùlùmí lẹ́yìn ìwà ló sọ ní tó ti rìn jáde tó ti rìn lọ tó ti káàkiri kọ́ máa sọ pé lọ́dọ̀ rẹ ni nígbà wọ́n pé lọ́dọ̀ Ọlọ́run ni ó ti wá kí lọ jáde fún ẹni tí wọ́n ní ẹni tó bá tó gbangba sùn lọ́yẹ òní lọ́mọ́kà tí wọ́n máa wí ta wí láti gbàdìgbà tẹ́ bá ti gbé ara mi tí wọ́n máa wí pẹ̀lú ọkàn tẹ̀mí kan tí ẹ̀mí rẹ̀ ó sì balẹ̀ pé tó ń wí ìwọ̀n ọ̀parọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn onímọ̀ pé ìta sọ yìí kò rí bẹ́ẹ̀ àwọn èèyàn kúrò nínú áìláńdì méjàmá tí wọ́n lọ mọ́kà tó jẹ́ pé kán tó lọ wọ́n lọ jùbọ̀ wọ́n lọ rí dágbére tó bá sì darí mọ́kà kan tó wọlé wọ́n lọ jùbọ̀ wọ́n lè kí wọn kúlé ní gbogbo dáàbò ti ju 3 years lọ mùsùlùmí náà làwọn náà ń gbọ́ra wọn ojúbọ bàbá wọn ọwọ́ adé mọ́kà wọn pè labbaik Allahumma labbaik mo jẹ́ pé wọ́n Ọlọ́run innal hamda wa ni'mata laka wal mulk wọ́n ló ní gbogbo ọlá kò sọ́lá lọ́wọ́ ẹni kankan la sharika la kò sí ẹlòmíì tí mi bìlífù àfọwọ́ nìkan mùsùlùmí ilẹ̀ yorùbá bẹ́ẹ̀ ló sọ ẹni tó lọ́mọ ti sàánú bá ti bá tiẹ̀ débẹ̀ tó wọnú lé tó wò ta tó wọ́ kan rẹ̀ tó rí pé Allah nìkan lọ́wọ́ bẹ́ẹ̀ kọ́ máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àwọn tọ́lọ́run bá aláìní respect ní hajj nìyẹn not you ìwọ́n tó ti gbà ẹlòmíì ní nǹkan lé kò ní nǹkan di okòso kan mọ́ra o àmọ́ gbà sínú ọkàn rẹ̀ yìí pé ẹni tí ayé bá ti padà lẹ́yìn ẹ̀ oyè Ọlọ́run ò lè sànú ẹ̀ mọ́ yìí pé àwọn yẹn lọ́lọ́run gbáyé fún Ọlọ́run dání lahu mulku lahu ma fi samawati wa ma fil ardi qul Allahumma malika al-mulk Ọlọ́run ọba ní má kì í mi ẹ má yìn mí ẹlẹ́mìí nìkan mọ́ lọ́la ẹ̀mí ní sì fún yẹn mi ní gbà Ọlọ́run fẹ́ dé kankan nídìí bẹ́ẹ̀ tẹ́lbíyà yìí ẹ̀yin bàbá wa òun láàfin bẹ̀rẹ̀ sí hajj la sharika lak nítorí parí ẹ̀ náà ni pé kò sí orogún fún Ọlọ́run lọ́dọ̀ tèmi o èmi wá jẹ́pẹ̀ rẹ̀ mo wá jẹ́pẹ̀ rẹ̀ la sharika lak lọ́dọ̀ tèmi kò sí orogún èmi ò ní nǹkan kan tí ń sìn lẹ́yìn wọ Ọlọ́run èmi ò sì ní nǹkan kan tí ń sagbára lẹ́yìn wọ́lọ́n torí méjèèjì yìí náà ni a ti níṣòro a níṣòro lábala iyyaka na'budu a sì níṣòro lábala wa iyyaka nasta'in tí a bá ti gba iyyaka na'budu gbọ́ kò ní sí mùsùlùmí kankan tí ó lójú bọ̀ mọ́ àbí tí wọ́n mọ̀ sọ ọ̀rọ̀ òdílé àwọn olóró òdílé náà lọ́mọ́ káàsì jẹ́ wọn ẹlòmíì tó jẹ́ pé wọ́n gbọ́dọ̀ mọ́ jọ bọ ọdún Ọ̀ṣun ẹlòmíì wọ́n jọ ṣe ọdún Ẹ̀yọ̀ ni àwọn náà ti sanwó mọ́kà náà lọ wọn wá bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bá tọ́lọ́run fẹ̀yìn sáàrin wọn ìmọ̀ nínú Ọlọ́run níjọ́ bàjẹ́ máa yín lọ́wọ́ ọ̀làgbàrọ̀ àmọ́ èyí tó kù náà ẹja já kó lọ́kàn ká tó nàró ká tó kó lé bí ògùn tajà ọ̀pọ̀lọpọ̀ àwọn alájà tí wọ́n ń rówó mọ́kà san ọ̀pọ̀lọpọ̀ wọn ní igbá tí wọ́n fi ògùn tajà sí àwọn èèyàn ń so nǹkan mọ́ ṣọ́ọ̀bù àwọn èèyàn ń so nǹkan mọ́ inú ilé àwọn èèyàn rìn nǹkan mọ́ ní compound àwọn bàbá olówó àwọn
olówó ní rí Mákà lọ tálíkà kọ̀ọ̀kan ni wọ́n máa rán àwọn tó pọ̀ nínú àwọn tó ń rí Mákà wá àwọn olówó ni ṣe wá rí ní Mákà gangan fúnra wọn ó ti àwọn tó pọ̀ jù tó máa wá Hajj àwọn tálíkà ni ẹ̀rì ní Mákà gangan fún rẹ̀ àwọn tálíkà náà pọ̀ nínú àwọn tó máa lọ Mákà àmọ́ wà táwọn máa ń lọ láti ọ̀nà tó jì àwọn tó lọ́hùn kẹ́ tó ń bẹ lọ́wọ́ wọn àwọn ni wọ́n máa ń pọ̀ tálíkà kọ̀ọ̀kan lẹ́ẹ̀ máa rí ẹlòmíì gan wọn náà ń sìn ní kò tí ì sọ ojú ọ̀nà lọ gbogbo ẹni tó wà nípò bẹ́ẹ̀ kọ́ lọ́mọ́sà bá sínú fún yín ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ dákun torí tọ́lọ́wọ́ bá wa èyí tó kù tá a já kú lọ́kàn ó náà ní pẹ́ gbà pé ẹnìkan kan ò lè là yín lẹ́yìn Ọlọ́run ẹnìkan kan ò lè gbà yín lẹ́yìn Ọlọ́run ẹnìkan kan ò lè fún yín lẹ́yìn Ọlọ́run ẹnìkan kan ò lè gbà kú lọ́wọ́ yín lẹ́yìn Ọlọ́run ẹ má ní kankan tẹ́ ẹ fi ń wá ìdáàbòbò ẹ má ní kankan tẹ́ ẹ fi ń wá owó ẹ má ní kankan tẹ́ ẹ fi ń wá ìṣọ́ ẹ já gbogbo ẹ̀ dànù ọ̀tọ̀ ní kéèyàn já kúrò ní ara ọ̀tọ̀ ní kéèyàn já kúrò lọ́kàn ẹlòmíì kò sí kankan nínú ilé rẹ̀ oyè aláwo sì ni ẹ bá délé ẹ lè bá kankan bẹ́ẹ̀ torí ó gbà pé ẹ̀mí rẹ̀ yẹ ó gbé ẹnìkan síbẹ̀ nínú àwọn ẹ̀dá Ọlọ́run tó gbà pé tóun bá ti pè é bóyá yóò kàn pè é lásán ni bẹ́ẹ̀ tó yára ó kọ̀ ya ìlú ẹlẹ́bọ ni yá kọ́ ya ìlú ẹlẹ́bọ ni yá kásífà ya ìlú ẹlẹ́bọ ni ẹni tó ní òun mọ ohun kan tóun bá pè é ṣọ́ létí etí rẹ̀ máa di ẹ lè bá kankan lé ẹnu rẹ̀ náà ni ó fi ṣẹbọ yẹn ibi ẹbọ tí ibi àti máa ń kó ẹbọ kó ẹbọ kúrò nínú ilé tẹ já kúrò lára yẹn tí ọba já kúrò lẹ́mìí kò tí ì kúrò lẹ́lẹ́bọ o ó gbà pé kíní yẹn ń dín òun lọ́wọ́ ní ìjọ tó ń bá tó láǹfààní àti tó rí múmbò mi òun ṣe kíní òun tó mú kan ọkàn ní ọkàn lọ́wọ́ ẹ̀zẹ́rọ̀ ọkàn yẹn kókó Allah nìkan ìgbà náà ni la sharika la táwọn yẹn ni ó ti nínú tòmọ̀ níwájú Ọlọ́run wọ́n wà ní labbaika Allahumma labbaik wọ́n ní gbogbo ẹni tí ó bá ti ní iman tó gba nǹkan kan gbọ́ tó fi pàdé Ọlọ́run tí bá ti sọ pé labbaika Allahumma labbaik wọ́n ní la labbaika wala sa'daik wọ́n lọ́wọ́ pa màláíkà lásẹ̀ pé kí wọ́n máa sọ fún pé la labbaik owó jẹ́ pè mí ẹ dá padà fún wala sa'daik lẹ́yìn náà ò lè sórí rẹ̀ ń bí pẹ̀lú tó di mára yẹn ọwọ́ ń tan àwọn èèyàn ọwọ́ ń sọ fún la sharika la ọ̀dẹ̀ mọ̀ pé tó bá dé lọ́tọ̀ padà síbi ṣẹ̀ríkù yẹn oníkọ̀ọ́sẹ́ lomi àfọlọ́hún ó sì gbàgbé nǹkan mí bẹ́ẹ̀ ó rẹ̀ ń sọ jáde lẹ́nu ọlọ́run bá ní ìwọ náà yàrá wẹ́kọ̀ ló sì jẹ́ pé kìsì gbogbo ẹni tí ń kírun lẹ̀ Yorùbá ló nírun kìsì gbogbo ẹni tí ń gbà Ramadan lọ láwẹ̀ kìsì gbogbo ẹni tí ń lọ Mọ́kà ni wọ́n kọ́kọ́ rẹ̀ sínú àwọn tó lọ hajj ọlọ́run bá ní la in ashrakta ọlọ́run bá ní tó bá sì mú ẹbọ mọ́ èmi ọlọ́run la yahbatanna amaluka ọlọ́run ní gbogbo sẹ́ẹ̀rì rẹ̀ ní bàjẹ́ tábà ti wá di hajj oyè tábà ti wá rí pé iṣẹ́ tá a fẹ́ bẹ̀rẹ̀ yìí wọ́n ní bí ọkàn wa ò bá mọ́ tónítóní wọ́n ní wọn ò ní gbaṣẹ́ náà lọ́wọ́ wa kéèyàn ṣe tawba náà lókun at-taibu mina dhanbi kama la dhanba lahu téèyàn bá lè túbá pé wọ́n lọ́n èyí mọ̀ pé ọ̀dà ni la sharika lak labbaik Allahumma labbaik la sharika laka labbaik innal hamda wan ni'mata laka wal mulku la sharika la ọgbọ́n yé bẹ́ẹ̀ ọ wá sọ pé wọ́n lọ́hùn láti sin lọ gbogbo tí mo dì sọ́kàn àtẹ̀tẹ̀ bàbá aláwo fún mi àtẹ̀tẹ̀ pásítọ̀ fún mi àtẹ̀tẹ̀ àfún ìjálàgbé ẹlẹ́bọ fún mi àtẹ̀tẹ̀ mo dégbé lọ́wọ́ àwọn òbí mi méjèèjì àtẹ̀tẹ̀ àwọn ọ̀rẹ́ mi gbé wá fún mi àtàná mi tí wọ́n gbé wá ìyá ìyàwó gbogbo ẹ̀ pátápátá mo ti dànù wọ́lọ́ nìkan lọ́sẹ̀kù lọ́kàn mi ó ti tán nánu ọba aláforíjì wa in tabu wa aqamu salata wa atawu zaka fa ikhwanukum fi ddin ọlọ́run bá ní ní bá ti túbà ọlọ́run bá ní lọ́dẹ̀ ń kírun tán yọ saka ó ti dára yín ó ti dára yín náà nìyẹn kò lè tó bá wọ́n sá sọ pé ò sí mọ́ inna Allaha yaghfiru dhunuba jami'a ọlọ́run ní kò sí ẹ̀ṣẹ̀ tẹ̀yìn ẹ̀ṣẹ̀ tó wọn lè forí jiyàn lérí ẹ̀ àmọ́ tẹ̀yìn bá kú lérí ẹ̀ bọ̀ ọlọ́run lérí ó ní inna Allaha la yaghfiru an yushraka bihi ọlọ́run lọ́wọ́n ní forí jiyàn tó bá kú lérí ẹ̀ bọ̀ wa yaghfiru ma duna dhalika liman yasha ẹ̀ṣẹ̀ mi bá wò wọn lé forí jiyàn mẹ́bọ̀ ọ̀wá mọ ìgbà tí ó yá ẹlẹ́mìnà ń dágbére Mákà wọn lọ́kọ̀ ọ̀làkọ̀tún wọn lálàjà kú lánàá àwé tí alájà wọn ló kú lánàá ọlọ́run níjọ́ ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan yín mo rí ìyá kan tí wọ́n pòsì ní alẹ́ ìjẹta ń bọ̀ láti Indonesia kọ́ nínú pléènì ni wọ́n ti tẹ́ ìyá lẹ̀ ọmọ ìyá tó mú ìyá wá bọ́kọ rẹ̀ sí ni ló ń bẹ̀rẹ̀ sí sun ẹkún nínú pléènì ò tí ì láǹdì ìyá ti jáde láyé
ọlọ́run ní dẹ́rùbà yín nínú pléènì o ọlọ́run ní dáyàjà yín o ọlọ́run bá aláwọ̀ ní dẹ́rùbà yín ọlọ́run ní dáyàjà yín o àṣetánì ò ní dẹ́rùbà yín o ọlá la hawla wala quwwata illa ẹ lọ ẹ bọ̀ ẹ tẹ̀ ṣiṣẹ́ náà láṣẹ pé pẹ̀lú ìyọ̀ǹda tètè ọlọ́run ọba wa ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa gbogbo ẹni tó lógun ìfẹ́ tẹ́ fi mọ́kọ rẹ̀ mọ́lẹ̀ ogun ìfẹ́ lọ́lẹ̀ túbá lọ́lẹ̀ yọ ọkùn bí ibi tẹ́ fi sí ọ lè lọ́mọ́kàkọ́ wá dé kọ́ wọ́n mọ̀ pé ọlọ́lájà kí ẹ̀mí tiẹ̀ náà ṣe kí ni kẹ́mi tiẹ̀ náà wá balẹ̀ torí àlìjánu lọ bẹ̀ fún ọkọ rẹ̀ kọ́ bá mú mọ́lẹ̀ èyí máa ń fọ bẹ̀ sísè é máa fi di ọkọ mọ́lẹ̀ tí ì bá mọ̀ bẹ̀ ṣe tí ì bá mara mú èyí máa fi ṣe kí ni èyí máa fi di ọkọ mọ́lẹ̀ ọjẹ́ tí ì bá mọ oúnjẹ ṣe èyí máa ṣe kí ni tọkọrọ ní rí tẹlẹ omi ìwà fi tiwọ àmọ́ kọ́ wá lọ́dọ̀ àwọn ológun pé kábọ̀ ṣàṣọkọ rẹ̀ wọ́n wá rálì jànú sí ọwọ́ sọ ọ́ di dèdèrè ọwọ́ ń gbowó lọ́wọ́ ẹ̀ oye àlìjànú tọ́ ọ́n sí bó o ṣe bí àlìjànú yẹn tọ́ ọ̀bẹ lọ́wọ́ yẹn o ti wá ràn lọ́wọ́ pẹ̀lú ẹ̀ wọ́n yà á kà next time rẹ̀ ti ṣe kíní o ti bàjẹ́ o ti bàjẹ́ o ìwọ́n tó gbé sùsọ̀ rẹ̀ ìwọ́n tó lè bá àlìjànú tọ́ bẹ̀ ń sẹ́ àyè sí lọ́dọ̀ àlìjànú ká ránṣẹ́ àyè wà ràn lọ́wọ́ pẹ̀lú ẹ̀ nídìí bẹ́ẹ̀ àtàwọn nǹkan mìíràn tá à ń ṣe bíi tàtọ́ yòrò àwọn bíi tàtọ́ yòrò ní bíi superstition wọ́n láǹtakùn ọkọ̀hún ní lójú kò ní dáa fún un mọ́ wọ́n ní àṣetì ní wọ́n ní tí wọ́n láǹtakùn bá ti kọ́yàn lára wọ́n ní àṣetì ní ta ló sọ bẹ́ẹ̀ aláǹtakùn ti ń lọ jẹ́jẹ́ tiẹ̀ tí wọ́n náà ń lọ jẹ́jẹ́ tiẹ̀ báwo ni ìrìn àjò ẹ̀yin méjì ṣe dé ra yín lọ òun wà ní tí wọ́n jẹ lọ òun náà ń ṣe kiri òun náà wà ní tí wọ́n jẹ lọ owó lè ṣe adé ra lọ ìtàkùn aláǹtakùn ni wọ́n ń dẹ́rù bá wọ́n mi yàn ìwọ́n tó ní làákàyè ìwọ́n tó ní làákàyè aláǹtakùn òun gan kó ń dẹ́rù bá ọmọ ìtàkùn ẹ̀ ọwọ́ kú lọ́nà báyọ̀ ọmọ bá tiẹ̀ lọ ó ní la ilaha illallah la hawla wala quwwata a'udhu bi kalimati llahi taama ẹni bá gbà pé àwọn kan ní ń ṣe òun ọ̀yẹ́ kó wọn ti lọ mọ́kà ti pẹ́ àwọn kan ní wọ́n sọ ọ́ di 2025 kọ́mọ wulẹ̀ lọ́lọ́dún ní tẹ̀díbìrì ti dàrú ma lọ́wọ́ ni ẹ̀ ipa àwọn kan ní wọ́n ṣètò kiri ètò ayé sábà pé Yorùbá ẹ̀yà ọ̀gbọ́dọ̀ jẹ́ Yorùbá kọ́ wá wọ sàárè ní Yorùbá lásán ọ̀yà jẹ́ Yorùbá Muslim nítorí pé tí Yorùbá ní Yorùbá lòun pé àmì Yorùbá man ìtì ń sọ yẹn ètò mẹ́ni pé àwọn òṣìwọ́ nínú ṣẹ̀ṣẹ̀ ọlọ́run wọlé àánú ẹni kọ̀ọ̀kan wa kọ́lọ́ mọ́sá ìṣàánú wa wàláhì ọlọ́run ní kúlì rẹ̀ anábì sọ pé inna salati ìpè irun tèmi ọmọ kí wa nusuki àtẹ̀ràn tí mà pa wa mahayaya àti gbogbo ètò sẹ̀mí mi wa mamati àti tí kú lé lérí lillahi rabbil alamin fọlọ́ ní o ọlọ́run ní ó pa mí o la sharika lah kò sẹ́ni kankan tí mo tún lè kírun fún tí mo lè pẹran fún tí màá fi ṣètò ayé mi tí ń gbára lé tí ń kó ayé mi lé lọ́wọ́ kò sẹ́ni kankan tó lè mú mi kó láyé yẹ la sharika lah àfi lillahi rabbil alamin ọba tó ń darí gbogbo ayé nìkan ni la sharika lah kò tí sẹ́lẹ̀ mi ní sánmà àtìlẹ̀ la sharika lah yẹn ni wọ́n fi sínú labbaik allahumma labbaik labbaik la sharika laka labbaik mo jẹ́ pé wọ́n ọlọ́run ọba èmi ò ní nǹkan mi o àwọn tó bá rí báyìí ní tí wọ́n ń sọ lẹ́nu tí ó sì rí bẹ́ẹ̀ nínú ọkàn wọn àwọn ìlọ́run retí ní hajj kọ́lọ́mọṣẹ́ fà wọ́n náà sáàrin wọn. tó ẹni bá wá ń ṣe ẹbọ tó jẹ́ pé ó wá gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ yìí ó sì gbàgbọ́ yẹ rẹ̀ ó wá túbá gbogbo ohun tó ti ṣe sẹ́yìn nínú ẹbọ ọlọ́run ti fẹ́rẹ́ jì nísìnyí ó wá bẹ̀rẹ̀ láti lọlé pàdé ọlọ́run láti lọlé ọlọ́run ó wá dé hajj ó ti sẹ́nà láṣẹ pé ó darí dé kò tún wá padà síbi ẹbọ yẹn mọ́ àwọn ọ̀ràn kan nìyẹn o àwọn míì oyè àwọn tí wọn kì í ṣẹbọ bọ̀dúgbà àwọn dé hajj ìlà àwọn kan ń pè wọ́n yí pé gbogbo ẹni tí ò bá ti rọmọ bí mọ́sálásí kan bẹ tí wọ́n ń pè ní mọ́sálásí àlìjànú ẹ máa gbọ́ tí wọ́n máa wí ìgbà yẹn tí wọ́n wọ́ ma mọ́sálásí àlìjànú ni kọ́ka lọ
sàmà pé ó ní ìgbà tí Kùránì sọ̀kalẹ̀ sàmà pé ànábì lọ lè ṣe wáàsí fún àwọn àlìjànú kul uhiya ilayya annahu istama'a nafarun min al-jinn ànábì lọ lè ṣe wáàsí fún àwọn àlìjànú lè ka Kùránì fún wọn. àwọn mọ́sálásí tí wọ́n kọ́ sàdúgbò yẹn sàmà pé ibì yẹn ti pẹ́ àwọn àlìjànú kan ti kú mẹ́ àwọn ti relocate lọ bòmí. àwọn ẹlẹ́bọ àárín wọn máa sọ pé ẹni bá ń wọ́ ọmọ mọ́sálásí àlìjànú yẹn ní kọ́ka lọ kọ́ wá lọ lè béèrè ọmọ lọ́wọ́ àlìjànú èyàn fi kàábà lẹ̀ ẹ̀rọ ṣètọ́ níbi tádùn àti ṣèkínní èyí tí ń retí kọ́lọ́n mọ́sà tó ń gbà mí gbà òun náà ní kọ́lọ́n mọ́sà di alátìbọ̀tọ̀ dáadáa kọ́lọ́n falẹ̀ mi gbọ́ kọ́lọ́n wa fi ọlọ́mọ àlìjánná kò wá síbi tó dòkó nínú haramu tó sàdúrà tọ́lọ́hùn nígbà àdúrà máa ń gbà ní àràfá àdúrà máa ń gbà nígbà tẹ́ ẹ bá ń lọ Mínà àdúrà kó síbi tó wà ní àsìkò hajj tádùn àdó nígbà òun wá lọ sí mọ́sálásí àlìjánná ó kúrò nílé onígbàgbọ́ nígbà òde maka wọ́n dòkú rẹ̀ rú wọ́n ti kíni àbó kúrò ní tẹ́ǹtì àwọn súnà ọlọ tẹ́ǹtì àwọn bídíà àwọn kókó àlìjànú òun náà bá wọn pè é ó kúrò lé dáadáa àmọ́ ọ̀dọ́ òun dáadáa. ẹlẹ́ẹ̀kẹta làwọn tó jẹ́ pé àwọn tí wọ́n ti ṣẹ́ ó ti yé wọ́n ṣe bọ̀ kán tó kò lè nígbà wọn dé hajj wọn làwọn ò ṣe mọ́ kán lè bá àníládà hajj nígbà wọn tí wọ́n á darí dé wọ́n tí wọ́n á gbégbá rẹ̀ padà. aya al-Qur'an ọlọ́wọ́ bá ní wa man yakfur bil iman gbogbo ẹni tó bá tó wá di kèfèrí lẹ́yìn ìgbà tó ti gbàgbọ́ ó tó padà síbi tó tún bọ̀ ẹ̀mí ẹlòmíì ní pé ọlọ́wọ́ bá ti sọ́hun lọ tó sọ́hun bọ̀ oyé torí kọ́lọ́wọ́ lè bá a sọ lọ kó lè bá a sọ bọ̀ ló ṣe ń pé la hawla wala quwwata illa billah la ilaha illallah àgbà tó ọlọ́wọ́ bá a láà sọ bọ̀ tán ó padà síbi tí ń ṣe kíní tí ń ṣe tẹ́lẹ̀ ọlọ́wọ́ bá ní wa man yakfur bil iman ọlọ́ni gbogbo ẹni tó bá ń padà wá kẹ́yìn sí imán faqad habita amaluhu gbogbo iṣẹ́ yìí tó ṣe mọ́kà yẹn ọlọ́run bá ní gbogbo ẹ ti bàjẹ́ wa huwa fil akhirati minal khasirin ọlọ́run bá ní lọ́run yóò wà nínú àwọn ẹni tó ṣòfò iṣẹ́ rẹ̀ ṣòfò ní gbogbo wàhálà tó ṣe bóyá bá wo wàhálà mọ́kà wàhálà Madina lílọ bíbọ̀ ìrìn àjò ní ọ̀fọ̀ ibi bílẹ̀ ọ̀fọ̀ kọ́lẹ̀ ọ̀fọ̀ ìyàwó lẹ̀ ọ̀fọ̀ mọ́lẹ̀ ọ̀fọ̀ ilé iṣẹ́ lẹ̀ nítorí tọ́lọ́run ọ̀fẹsẹ̀ rìn ìrìn ọtí tó dijọ́ mọ́ o àmọ́ kò síbò sí ní rìn nísìnyá lẹ́yìn náà wọ́n pa ọ́ oyé oró mu ó sùn lérí ẹni oníhà kan fóòmù oníhà kan wọ́n tẹ́lẹ̀ pé 6x6 ló fi sùn lé ó sùn lábẹ́ tẹ́ǹtì nígbà mi kò ní sí èsì mbẹ́ wọ́n tó lè fi èsì ṣeré ọ yẹra rẹ̀ fọlọ́n bọ́ bá dé mọ́jẹ̀lífà kò sí kankan mọ́jẹ̀lífà lẹ́yìn kan tẹ́nì rẹ̀ kò sùn ọba ìlú pírẹsidẹ́ǹtì ẹ̀ẹ́dọ̀ máa wá gbárí ara yín lọ́ọ̀kan wáyé kábíyèsí kẹ agbárí kábíyèsí làwọn wọlọkàn yìí tóun náà máa sọ fún yín pé ẹyọ máa ní ẹ adidede jama adidede kálukọ sọ láì kalẹ̀ yóò wá kú ọlá Ọlọ́run nìkan ẹyọ máa yá mi maka wàláhi tàlá oye ẹni tó lọ́n bá fi sànú Ọlọ́run láàánú rẹ̀ ní Ọlọ́run ní orí tó fẹ́ fún kọ́ lọ́mọ́ sí ilé ìwọ̀fẹ́ ní kọ̀ọ̀kan wọ́n ní gbogbo ẹni tó bá ti wá padà síbi ẹ̀bọ̀ nígbà darí maka wọ́n ní ó tún padà síbi ẹbí rẹ̀ ajá tó padà síbi ẹbí rẹ̀ ni kọlọ mọ́jọ́ fò sí wa o Ọlọ́run bá ní ọmọ ṣòfò lọ́rùn táwọn èèyàn bá ń gba aládàá hajj àní fún gbogbo owó yẹn waste ọ̀kan ló sọ pé òun kọ́ church ń sìn kéwà ó ní kìrìsìtẹ́nì lòun wípé òun kàn wá mọ́sálásí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àti àwa wà ní hátàmọ́ lọ hajj oye làá máa ń pàdé rẹ̀ yóò kọ́ àwọn èèyàn lọ sí jẹ́dà yóò máa lọ lè kọrin fún ọ wọ́n wá fúláàtì ẹnìkan náà àwọn olówó bẹ̀ wọ́n máa kọ́ nínú yàrá ń bẹ̀ ẹ wá gbogbo hajj tó ṣe láyé nígbà tí yóò fi ìbọ̀rìṣà ti ń sin lẹ̀ ìgbẹ́ lọ́wọ́ padà já sí jàmọ́ ọ padà anọ́ọ̀sì fún rẹ̀ ipò òun èsè muslim ma torí pé a kì í ṣẹ̀sìn méjì papọ̀ inna dina inda Allahi islam òun kọ́ chọ́ọ̀chì kọ́dà mẹ́mbà chọ́ọ̀chì lòun aláàjì mùkádàmù tó ní o lọ́dọ̀ àwọn sufi o òkùnkùn máa yẹ kó wọ́n fún mùkádàmù nígbà táwọn abẹnú sufi ń jọun ó wà náà mùkádàmù wa ibẹ̀ ni kéwà mùkádàmù sufi ní wọ́n ti fún mùkádàmù ètò ẹni pé ó ti gbapò nínú wòlíì nínú sufi ọwọ́ àná sí pé church member lòun ṣé ìsìláàmù tí èèyàn bá dọ́dọ̀ lọ ni òun lọ hajj ń sìn gbogbo hajj yẹn òun lò mọ́ àmọ́ à ń bẹ́ lọ́n fún kọ́lọ́ mọ́sàájú tó bá kó tó lọ òun tó sì wà ńlẹ̀ ń sìn ó tó sásọ níparí ọ̀rọ̀ mi ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa
rí àràfá Ànábì ní khairu du'a, Ànábì ní àdúrà tí ó dájú du'a wa yawmi àràfá, òun náà ní àdúrà tá a máa ṣe ń jọ àràfá. Ànábì ní àdúrà tó dájú tọ́lọ́wọ́n bá aláfẹ́ràn jù òun làdúrà tá a máa ṣe ní jọ àràfá. wa khairu ma qultu ana wa nabiyyuna min qabli, Ànábì ní òun ló sì lóore jù nínú gbogbo ìtàwọn ànábì Ọlọ́run fẹ́ ni wọ́n sọ jáde tí wọ́n fi ń kí Ọlọ́run, òun ló lóore jù. Àtẹ̀mí tí ń bá ń sọ̀rọ̀ yìí èmi Muhammad náà nínú tó lóore jù nínú tí mo ń wí nínú ìrántí Ọlọ́run tọ́lọ́wọ́n bá aláfẹ́ràn jù òun náà ni àdúrà àràfá. Kí làdúrà náà? la ilaha illallah wahdahu la sharika lah, ẹ̀rí àtúnjá síbẹ̀ la ilaha illallah, kò sẹ́ni tó yẹ ká sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn wa lẹ́yìn Ọlọ́run, wahdahu onìkan náà ni la sharika lah, kò sẹ́lómi sánmà àtìlẹ̀, lahul mulku gbogbo ọlátọ́ wà ní ayé onìkan ló díẹ̀ lọ́wọ́, wa lahul hamdu gbogbo ọpẹ́ lórí gbogbo tí ẹnì kọ̀ọ̀kan wa bá dì múnú ayé ọ̀dọ̀ aláàlágbọ̀rọ̀ di fàrẹ̀sì. wa huwa ala kulli shay'in, kò wá sí ti parí ọ̀ka ẹ̀rí tànà ẹ̀yìn ńlá ni wa huwa ala kulli shay'in qadir, kò sí kankan ti parí ọ̀ka. Ọlọ́run ti ń fún àgàn lọ́mọ confam bàrẹ̀ ìyàwó Ànábì Zakariya wa kana murati akira, Zakariya ní àgàn ni kò lórí dégbò dágbé àbí oyún bọ́lẹ̀. Ọlọ́run ní wọ Zakariya máa lọlé inna nubashiruka bi gulamin ismuhu Yahya, máa lọlé súnmọ́ ìyàwó rẹ̀ tó ti darúgbó títí ń tẹ̀pá yẹn lọlé bá a ti fún ọlọ́mọ ìwọ kan lọlé bá aláṣepọ̀ ni Yahya lórúkọ ọmọ yẹn wọn ò tí ì súnmọ́ ìyàwó tí wọ́n ti sókọ ọmọ confam agbára ni agbára tó bá confam nìyẹn ta ló lè ṣe yẹn lẹ́yìn lọ ọlọ́wọ́ gbé ẹlòmíì dìde ẹlòmíì bẹ́ẹ̀ láàrin wáyé tí wọ́n bá ní yóò tó hajj jọ lọ́jọ́ ayé ẹ̀ pẹ̀lú sọfanẹ́sì títí ń bá bọ̀ ní ayé yóò níbo ló ti bẹ̀rẹ̀ ọdẹ tó ọlọ́run dẹ̀ ní kó dọ̀ ọlọ́run adúpẹ́ o ọlọ́run ṣe ní jọ́tẹ̀ méjì bára mi ní Kaaba láì sanwó náírà torí scholarship lèmi bá lọ ni mo bára mi báyìí níjọ́ náà ní gbogbo nǹkan tó wà nínú ayé ló ti tẹ́ lójú mi níbi kò sí tọ́lọ́run ò lè ṣe tọ́lọ́run bá ṣe tán bí mo ti fẹ́ rú blade bẹ́ẹ̀ wá ní ẹ̀yin náà ẹ má jà kàn ájì lílọ yín jẹ́ kéèyàn máa gbára Ọlọ́run ẹlòmíín sì ní owó yóò ní owó gbóòlé ní odò mílíọ̀nìyà ni yóò máa sanwó mọ́kà yóò máa sanwó mọ́kà yóò máa yẹ kò ní lọ. tádẹ́kà kan ti ń bẹ nílùú kan wọ́n kàn lọ lè mú oyè bàbá olóko wọ́n kàn pé wọ́n ní ìwọ wa lọ mọ́kà lọ́dún nígbà Ọlọ́run ọ̀kọ́ mọ́ òun lágbára tó fi lọ àmọ́ Ọlọ́run fún ní agbára yẹn ẹni tí ò lágbára Ọlọ́run ṣe kíní Ọlọ́run wá fún lágbára. mo bẹ̀ lọ́wọ́ ọba nínú àánú ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mọṣẹ́ gbà níparí ọ̀rọ̀ mi òun náà ní pẹ́ dákun àwọn èèyàn máa ń ṣe rìyà ẹbọ kékeré lòun náà òun lè má gbìyànjú kúrò ní Islam àmọ́ yóò ba iṣẹ́ téèyàn bá ṣe rìyà ò níbẹ̀ yóò bàjẹ́ nǹkan kéékèèké náà ni tó lè ba ìbádà hajj wa jẹ́ ẹ dákun ẹ mọ́sàájì àdínà sí àwọn ọ̀dọ́ ti sábà gbọ́ yín ná àwọn ìyá wa bàbá wa láfẹ́ bẹ̀ púpọ̀ òun náà ni kéèyàn ó dé Mákà kọ́ wa jẹ́ pé eyín ni ọ̀kọ̀ọ̀kan máa sáré fóun fẹ́ ṣe eyín ṣíṣe mọ̀túnmẹ̀ ìtumọ̀ ẹni pé káwọn ará ilé kan lè mọ̀ pé mo lọ Mọ́kà lóòótọ́ ẹlòmíì ti wá lọ Mọ́kà nígbà 50 times oyè ẹlòmíì lọ Mọ́kà nígbà 40 times sísìn bẹ́ẹ̀ láyé nìsín ọ̀dẹ̀ sẹ́yìn Mọ́kà lọ́wọ́ ọ̀dẹ̀ sẹ́yìn Mọ́kà lẹ́yìn rẹ̀ sẹ́rí ìbádà wa ó ní mọ́jẹ̀mú méjì alákọ̀ọ́kọ́ ikhlas wa ma umiru illa liyabudullaha ọwọ́ ní kílọ̀sì ọwọ́ ní mukhlisi báyìí láti kẹwàá ṣe kankan láyé lẹ́yìn kẹwàá sinmi àmọ́ ẹjẹ́ ọjẹ́ mukhlisi ẹ̀fẹ̀ sincerity síbẹ̀ ẹ ṣe nítorí èmi Ọlọ́run ala lillahi dinu al-khalis Ọlọ́run bá ní ẹ̀sìn tó bá jẹ́ tèmi òun náà ń tèmi o ẹ̀sìn tẹ́yìn bá ti ṣe tí ò bá jẹ́ tèmi èmi ò ní gbà ẹ̀yin bàbá wa yín yá wa ó bùkátà kọ́ ra sábàkà wálé o ó nídìí ẹ̀ ẹni tí ọtẹ ìtẹ́sí ojú títí ń bẹ̀ tí wọ́n ń kírun alásàrì tó sì ní kọ̀rọ̀ tẹ́yẹ kó ti ṣe kíni tẹ́yẹ kó ti kíni ń sọ fún àwọn tí wọ́n ń kọjá ipe àkànlè mà pé òun kírun irun yẹn Ọlọ́run nígbà
torí ọlọ́run kò ṣe kí torí àwọn tí ń kọjá ló fi ṣe kíní ló ṣe kí ọkàn yẹn lọ́lọ́run fẹ́ wò ó má fi eyín má kàbájì rẹ jẹ o má fi sábà kàbájì rẹ jẹ o bùkátà sí o ọmọ alhajjil mabrur laysa lahu jaza illa aljanna aljanna lọ́lọ́run fẹ́ fi rọ́pò ájì yẹn wọ́n fẹ́ fi gba aljanna ṣé aljanna ojú gbogbo tó wà láyé lọ má bàá ájì rẹ jẹ lẹ́yìn náà ká máa ṣe ìbádà lọ́wọ́ ká máa ṣe fídíò call ọwọ́ ń tawaf ọwọ́ ń ṣe fídíò ọwọ́ ń upload ọ̀ ń sẹ́ndì ẹ̀ sáwọn ará lé wọ́n ṣe kọ̀dá o nítorí ṣe alákọ̀ọ́kọ́ ní ọ̀fẹ́ mi sí tó ṣe ọ̀ concentrate lé nítorí ṣe eré kọ́ wá sí mẹ́nà ọwọ́ sẹ̀sìn ni lẹ́yìn náà kí lọ fẹ́ gbàǹbẹ̀ káwọn èèyàn orí ọpọ́ ń tawaf táwọn èèyàn ní ládàá kan tó fẹ́ fún ọ lẹ́yìn kan ní ẹkúṣẹ́ kí ṣẹ̀dọ́ sì bàjẹ́ wọ́n tó adé àlùkè àmọ́ wọn lọ́wọ́ ní gbogbo ẹ̀yin tẹ́ ṣe bá dà nítorí ayé àwọn ayé náà ń bẹ ní bí wọ́n dúró sí báyìí ẹ lọ́dọ̀ wọn ẹ lè gba ẹ̀san yín ẹ lè gbẹ̀san nítorí àníyàn lọ́lọ́ innamal a'malu binniyah àníyàn lọ́lọ́ fẹ́ lò mọ̀ pé ọ̀rajà ọgbà rìsíptì àwọn kan wọ́n mọ̀ dáwọ́tò ajé ẹ kí lọ́kàn wọ́n pẹ̀lú tiẹ̀ èmi láàrin wa tọ́lọ́ ni ọ wà lára fa bí àwọn yẹn ti ń ṣàdúrà táwọn yẹn ti ń pe Ọlọ́run ìjọ àràfà tó dé pé ìjọ kan náà ní lọ́dún ọwọ́ ń ṣe fídíò kọ̀ àwọn tó bá kásẹ̀ pé bóyá ọ̀parí iṣẹ́ àjì ọwọ́ wọnú ilé ó tiẹ̀ ọ̀fẹ́ kí ìyàwó ẹ̀fẹ́ káwọn ọmọ fídíò kọ̀ ló kì í sàárọ̀ ọ̀hún torí pé òsè ìbáàdà ń gbà yìí àmọ́ lásìkò ìbáàdà má ṣe torí ẹni kankan o wọ́n ní Ọlọ́run ní ana agina shurakai ana shirik wọ́n Ọlọ́run bá ní èmi ò fẹ́ kẹfẹ́ lómi kún mi o mo ju kẹ́ tó máa ṣe ìbáàdà fún ẹlòmíì ní kẹsì pẹ́ ń ṣe fún mi Ọlọ́run mọ́ni àmìlà amalan ẹni bá ṣiṣẹ́ kan nínú ìjọsìn ashraka fihi ma'i ghayri tó tún wá torí ẹnìkan ṣe yàtọ̀ sí torí tèmi ó tún torí ẹnìkan ṣe nǹkan yẹn taraktuhu wa shirika yẹn pàtì ìbáàdà tó ṣe yẹn náà máa ṣe kíni máa reject ẹ̀ máa pa òun náà ti yẹn nígbà Ọlọ́run ọlá àánú ẹ̀ kọ́mọ́sà fún wa níṣẹ́ àṣepé o Ọlọ́run fún wa níṣẹ́ àṣepé o Ọlọ́run bala kó fún wa níṣẹ́ àṣepé o Allahumma nas'aluka ilman nafi'a wa rizqan tayyiba wa amala mutaqabbala Allahumma nas'aluka hajjan mabrura وسعيا مشكورا وعملا متقبلا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته وأتموا الحج والعمرة لله ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين